hello. Ẹ ṣé gbogbo ẹ̀yin èèyàn wa. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó fún wa ní èní. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ní àná, ẹ má bínú pé mo ṣe ń wá sí orí ìkànnì yìí ni mo ti wà lórí ìkànnì. Èmi ni mò ń cover àwọn rally tí à ń ṣe bí náà. Bó jẹ́ bẹ́ẹ̀ ẹ ti máa rí ojú mi. Bọ̀ mo á rí pé kó tó di pé a mú ti pàdé tèmi wá sí òpin. Màá láti máa rìn káàkiri gẹ́gẹ́ bí mo ṣe kọ àkọlé ẹ̀ pé interview with our Yoruba in diaspora, because àwọn ọmọ Yorùbá dìde bó tẹ̀ jẹ́ pé ìlú yìí náà àmọ́ bí ìlú yìí náà ṣe rí, ẹni tó bá dìde ó yẹ ká máa yìn wọ́n ni. But àá tún máa bẹ àwọn tó kù náà yìí pé ẹ jọ̀ọ́ tó bá tún di ọ̀la ká tún dìde. Gẹ́gẹ́ bí orúkọ mi Àrólé lèmi, mo ní brọ́dà wa kan pẹ̀lú mi ń bí tí n fẹ́ béèrè àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ̀ tó jẹ́ pé wọ́n máa bá wa sọ ọ̀rọ̀ nípa nǹkan tí a rí lẹ́ni. Ṣẹ́rí àti délẹ̀ lérí o, gẹ́gẹ́ bí ṣe sọ lánàá, ọpẹ́ ló yẹ ká máa dún. Àti délẹ̀ lérí kò dìgbà wọn ní wọ́n ti kọ́ lé yín. Bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n ti kọ́ lé rí kó bá jẹ́ yẹ kan ni kó ti fún kó ti lè máa rún mọ́sà lẹ́yìn ará ìlú mọ́sà kọ́ mi mo orúkọ náà pé ní ìlú tèmi pẹ̀lú ọmọ akẹ́sọ́ balẹ̀ ọjà lèmi kójà ti máa rún. Bẹ́ẹ̀ ni ṣẹ́rí títa wà lẹ́nu Ọlọ́run gbàkóso. Mo ní brother mi bíi Prince ni wọ́n, so wọ́n máa bá wa sọ̀rọ̀ gbogbo nǹkan tán rí àti nǹkan tí à ń expect tó bá tún di ọ̀la nǹkan tá a máa tún expect, so àwọn náà lè máa sọ fún wa. Ẹ ṣe ẹ bá máa Prince ọmọọba ẹ kíra yín kọ́ lè mọ̀ wípé ẹ̀ ń ṣe ọmọ àlè ọmọ Yorùbá ní. Èèyàn mi ẹ kú àsìkò yìí o, mo kí yín nílé lóko o. Orúkọ tèmi ni Prince Ọláìdé Ọládìméjì, ọmọ Ọ̀yọ́ Aláàfin ni mí, òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. Èmi lọmọ ikú tí kò gbọdọ̀ pa, èmi lọmọ àrùn tàrùn ọ̀gbọdọ̀ ṣe, ògbómúlérò mọjá alẹ́ kan abínúdé sọ aráàlú Ọ̀yọ́. Èmi ni mò ń kí yín o. Ṣé wàá rí ibi tá a wà lónìí? A wà ní New York City, a wà ní United Nations Plaza. Reason tá a fi wá ni wípé lóòótọ́ la wà comfortable ní ààyè wa, ebi ọ̀pá wá ìyọ̀ jẹ wá, freely la mú fún bí. Ṣùgbọ́n kí ni àǹfààní ìgbádùn tá à ń gbá nígbà tí wọ́n ń pa àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá? Kí ni àǹfààní ìgbádùn tá à ń gbá nígbà tí wọ́n jẹ́ kí àwọn èèyàn wá fi ẹ̀dọ̀ lórí òróǹro nílẹ̀ Yorùbá? Kí ni ìtumọ̀ ìgbádùn táwa máa gbá ń bí nígbà tí àwọn èèyàn wa ń lọ sókè sódò nínú hílàhílo? Kí ni àǹfààní, kí ni ìdùnnú wa níbí láti sọ wípé bóyá à ń gbádùn inú wa dùn nígbà tí àwọn èèyàn wa nílé tọ́ ẹ pé inú fu àyàfu òun ni wọ́n fi ń ṣe gbogbo tí wọ́n ń ṣe. Torí àwọn èèyàn wa ni gbogbo wa fi péjọ lónìí. A fi iṣẹ́ wa lẹ̀, a fi ilé lẹ̀, a fi ọ̀nà lẹ̀. A wá represent àwọn èèyàn wa ní Nàìjíríà. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n rówó ra dátà, tí wọ́n rówó wo gbogbo àwọn atrocities tí àwọn Fúlàní tí wọ́n ń ṣe ní ojoojúmọ́. Torí àwọn èèyàn wa la fi wá síbi láti wá fi ẹjọ́ Fúlàní government láti wá expose wọn sí the whole world wípé bó ṣe ń lọ ní Nàìjíríà bí wọ́n bá ń tàn yín ẹ̀ka àwọn ò ní tanra wa o. Kò lọ dáadáa ní Nàìjíríà, ojoojúmọ́ ni wọ́n ń pa wá o. Kò lọ dáadáa ní Nàìjíríà o. Tẹ́yìn bá fẹ́ mú kó bá fẹ́ rìn láti Èkó lọ sí Ìbàdàn, ó di kí wọ́n máa fi àwẹ̀ àti àdúà kí wọ́n máa fi tẹ̀lé lẹ́yìn torí wípé wọ́n mọ tó lè pàdé lójú ọ̀nà. Gbogbo àwọn tí wọ́n pera ní Fúlàní herdsmen tí wọ́n ń gun ọ̀kadà kiri, gbogbo wọn ní gbé ìbọn lọ́wọ́, gbogbo wọn ní níbọn lábẹ́ síìtì ọ̀kadà wọn. Báwo la ṣe máa live, àwọn èèyàn tí wọ́n máa live with fear in their own land? Ìyẹn ló ń pa wá lẹ́kún, ìyẹn ni ò jẹ́ kínú wa dùn, ìyẹn ló gbé wa débí lẹ́nìí, ìyẹn ló jẹ́ ká wá protest, ká wá sọ fún the whole world pé ẹ dẹ́kun ẹ gbà wá o, ẹ gbà wá, wọ́n ń pa wá lójoojúmọ́ o, ẹ gbà wá, àwọn Fúlàní government pẹ̀lú Buhari lólórí wọn o. Buhari gan terrorist fún rẹ̀. Gbogbo 99 constitution tí wọ́n dẹ̀ ń bá gẹ̀ẹ́lé lórí is a fraud. Torí wípé 1999 constitution yìí kò sí kankan tó ṣe fún ordinary citizen bí kò ṣe wípé raping, kidnapping, gbogbo ẹ̀ pátápátá ló ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wa. Àwọn èèyàn wa mọ́ lọ Nàìjíríà very recently, mo lọ Nàìjíríà, mo interview àwọn èèyàn wa, gbogbo wọn pátápátá ló mọ nǹkan tó ń ṣẹlẹ̀, gbogbo wọn pátápátá ló ń dìfù nínú hílàhílo, gbogbo wọn pátápátá ló
wọn kàn mọ nǹkan tí wọ́n lè ṣe ni wọ́n ní táwọn bá ti sọ̀rọ̀ Buhari á gbé àwọn Fúlàní gọọmẹ̀ntì á gbé àwọn táwọn àwọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn ò gbọ́dọ̀ sùn àwọn ò gbọ́dọ̀ wo. Well, people have to live. They have to live without fear. They have right to live without fear. Àwọn èèyàn ní right for liberty. Wọ́n láti live with liberty and harmony among àti gba àlejò láyè. Kórìíra àlejò àgbàlejò láyè. Ṣùgbọ́n àlejò tá a gbà láyè wọ́n mọ̀ ti bà tiwa jẹ́ o. Àwọn àlejò tá a gbà láyè wọ́n ti fẹ́ bà tiwa jẹ́ o. Agbàlejò láyè wọ́n pa Gani Fáwẹ́hìnmí. Agbàlejò láyè wọ́n pa Bọ́lá Ìgè. Agbàlejò láyé gbogbo àwọn èèyàn wa ni wọ́n pa ní kọ̀ọ̀kan. Ẹni tó bá sọ̀rọ̀ Nàìjíríà tó bá ti wá láti south níbi tá a bá délé mi tó bá ti wá láti south bí wọn bá pa á ó di pé kó mọ sá fún àsálà fẹ́mi ẹ̀ a lè sọ tòótọ́ ọ̀rọ̀ mọ́. Fúlàní ti gba gbogbo ẹ̀ kan bẹ́ẹ̀ bá dé ministry of this Fúlàní ni leader bẹ́ẹ̀ bá dé ministry of that Fúlàní ni leader bẹ́ẹ̀ bá dé ministry of the Fúlàní leader wọ́n ti wá mú gbogbo oko wa pátá wọ́n ti gbọ́ gbogbo inú oko kan àwọn àgbẹ̀ ò lè ṣàgbẹ̀ àwọn ọmọge wọn ò lè rìn dáadáa ebi bí wọ́n bá kidnap wọn máa rẹ́pù wọn ni gbogbo ilé ti sú wa tí ò bá dẹ̀ tápọ̀ ọ̀bá ṣe sán ká wọlé rí o ká lè sùn ká lè fẹ̀dọ̀ lórí òróǹro ká lè wá tá a máa jẹ tá a máa mú láì bìkítà ohun tó ní tá a wá fún nìyẹn o a wá sí bíbà yìí láti wá represent àwọn ìlú wa ní wípé ó ti tó àsìkò fún Yorùbá nation kó kálukú ọmọ lọ tí marriage ọ̀bá wọ̀ divorce is a legal right ó ti tásìkò. Bàbá mo fẹ́ jẹ́ kẹ́ ṣe rí inú struggle yìí a ní àwọn kan aṣíwájú bó tẹ̀ jẹ́ pé àwọn kan ò gbàgbọ́ wíì tó jẹ́ pé kò lè sí ká má rí inú ẹbí kan ká má rí ọmọ kankan tó máa wọ́n ṣọ́ máa lé bọ́ ṣe nípa ọmọ Yorùbá ní ọmọ àlè but n fẹ́ jẹ́ kí ẹ dúpẹ́ àbí kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá wa Professor Akintoye ẹ jọ̀ọ́. My honourable, my dearest, the Professor of Emeritus, the father of all fathers, Professor Akintoye, bàbá dáadáa, bàbá rere, wọ́n ní àgbà ò ní wà lọ́jà orí ọmọ tuntun ọwọ́ kò sáwọn bàbá yóò sáwọn àgbà àyà ni wọ́n ń sọ àwọn àgbà bíi bàbá Akintoye ni wọ́n ń sọ àwọn àgbà tó máa ń wà lọ́jà nìyẹn tí wọ́n ń jẹ́ kí orí ọmọdé ọwọ́ bàbá wa ẹ ṣé o kí láti ọpẹ́ wo la tá a bá ní ọ̀rọ̀ míì láti fi wé ọpẹ́ ọ̀rọ̀ yẹn làbá máa sọ fún mi sí ẹ ṣé bàbá ìlànà bàbá tó lànà fún wa bàbá tó sọ fún wa pé ọ̀nà tẹ́ ẹ máa là rèé ọ̀nà tó dáa rèé ẹ má jókòó ẹ má jẹ́ wọn kó yín lẹ́rú ẹ má jókòó lásán àti faradà tó ẹ má jẹ́ wọn pa wá tán ẹ dìde ńlẹ̀ bàbá tó ń tọ́ wa sọ́nà bàbá tó ń fi ọ̀já rere tó fi ń pọ̀ wá bàbá Akíntóyè ẹ ṣe ẹ̀pẹ́ fún wa o Ọlọ́run á dẹ̀mí yín sí gbogbo ìgbà tá a bá máa gbá Yorùbá nation àní fìdí sàwátì ẹ kó wa jẹ̀pẹ́ thank you so much our dearest father. Thank you sir. Thank you sir. I really appreciate. ẹ ṣé gan. Ẹ̀yin wa ṣe ti rí ọmọọba nìyẹn. Ọmọọba is my brother. We are in struggle together. Àdẹ̀wà lẹ́yìn bàbá náà ìlànà ni. Ìlànà but àwa náà a máa ń kọ́ ọmọ ìbọn ni. À ń ṣe ẹlẹ́yàmẹ̀yà. Nítorí kíni kátẹ̀ tó ṣàlẹ́mọ̀ ẹ̀jẹ̀ àgbàlúwa náà. Exactly. Ẹ̀jẹ̀ kábàtẹ̀ ẹlẹ́yàmẹ̀yà. Wọ́n máa ń sọ pé ẹnu Yorùbá òkò rántí sọ yẹn fún mi ègé ni. Wọ́n lẹ́nu Yorùbá òkò. Ta ló lẹ́nu Yorùbá òkò? Ẹ bá mi sọ fún wọn kó tó. N tó ṣẹlẹ̀ sáwọn èèyàn wa ni pé wọn ò mọ history ní ayé ìjọ́un Benin Empire wà lọ́tọ̀ Ọ̀yọ́ Empire wà lọ́tọ̀ Ẹ̀gbá Empire wà lọ́tọ̀ autonomously ní kálukú control area yìí àjàpọ̀ àkúráwá pọ̀ kájàrí this is the first time fún àtàrà nǹkan tí Fúlàní ṣe fún wa tó yẹ ká máa dúpẹ́ nìyẹn torí ìsìn bá gbogbo wa ṣe dó ìsìn kò sẹ́ni tó béèrè bí kálukú ti wá Yorùbá ni gbogbo wa jọ sọ kò sí jẹ̀bú kò sí ìlú kò sí ibi yìí lẹ́fí mọ̀ wípé wọ́n ṣe wá lóore ni oore tí wọ́n ṣe wá ni pé kí Yorùbá múra wọn pọ̀ ní so èyí tá à ń ṣe yìí gan irú rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ rí ìsìn náà ni gbogbo wa ṣe máa mọ̀ wípé kò sí Jẹ̀bú
kò sí Jẹ̀ṣà, kò sí Ìbàdàn, kò sọ́yọ́, Yorùbá ní gbogbo wa, ọ̀kan ní gbogbo wa. Thank you very much. Ẹ ṣé gan ọmọọba, I really appreciate. Mo tún fẹ́ máa lọ sọ́wọ́n bọ́dà mi, mo ń rìn ní o, mo ń rìn mi ò ní rìn lọ. So mo ń rìn, mo wà láàrin wa, èyí àjọ̀dún ni, inú wa ń dùn ni. Èní ìyá ti ṣe ní àṣeyege, kò sí no going back ní òde àwọn olóyìnbó. A ní padà sẹ́yìn, iwájú la máa lọ. Mo fẹ́ pe brọ́dà mi kan, Mr. Jẹ́gẹ́dẹ́. Àwọn náà fò ní Atlanta, Georgia. Ẹ jọ̀ọ́ wá sí New York. Wọ́n tún sanwó hòtẹ́ẹ̀lì. Ẹ jẹ́ sọ fún yín, hòtẹ́ẹ̀lì tí èmi wà ń bí $198 per night. Tó ti yẹn, wọ́n gbowó, wọ́n fún wa lówó, Ọlọ́run ló ṣe, adúpẹ́ fọ́lọ́run. But mo máa pe bọ̀dá mi yẹn náà, àwọn náà lè sọ̀rọ̀. My brother, this is my brother Jẹ́gẹ́dẹ́ in the house. Yeah, I want to say hi to everybody. So máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn, so ẹ̀yin náà máa follow wọn, jẹ́ follow yín. You're right. Now, Mr. Jẹ́gẹ́dẹ́ gẹ́gẹ́ bí mo rí pé ẹ dúró takuntakun, mo pàdé yín ní June 12 náà ní DC, and I really appreciate. Thank God for Johnny Mercy and thank God for your family. Thank God for you to have the strength and the courage for you to fly from the Atlanta, Georgia down here, and you are still here. You are paying a lot of money. You are not working, and you are not on disability. You work and you pay for money. Fún wa láti mọ̀ nítorí àwọn nǹkan tó mo ṣe sọ̀rọ̀ yìí ni pé a ní àwọn kan tó jẹ́ ọmọ Yorùbá tí a wà ń bí à ń ṣe rálì. Àwọn kan wà lẹ́nu ọ̀nà, wọ́n fẹ́ wọ bọ́ọ̀sì, wọ́n ń wò wá pé ẹ ṣe pé wọ́n lè darapọ̀ mọ́ wa. Dúpẹ́ tó bá yá ó máa yé oníkálukú. Mr. Jẹ́gẹ́dẹ́, ẹ jọ̀ọ́ kí ni nǹkan tẹ́ rí sí nǹkan ìpàdé èní yìí? Ṣé rí ìpàdé èní, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó lọ bá ṣe fẹ́. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn tá a fẹ́ kán rí wa nígbà tá à ń rálì, wọ́n rí wa dáadáa. Àwọn òyìnbó àti àwọn oríṣiríṣi àwọn èèyàn tán wá láti àwọn orílẹ̀-èdè káàkiri àgbáyé ni wọ́n wà níbí, wọ́n dẹ̀ rí wa nǹkan tá à ń ṣe. Lẹ́yìn yẹn, I marched round the city of New York. We awọ́de káàkiri city of New York. So àwọn èèyàn dẹ̀ rí wa, wọ́n ń béèrè lọ́wọ́ wa, púpọ̀ nínú wọn náà ń béèrè lọ́wọ́ wa, tí wọ́n sọ fún wa pé kí ni a rí, wọ́n sọ pé kí la rí lọ́ọ̀ tá fi ń warú sọ́wọ́. A dẹ̀ sọ fún wọn pé àwa Yorùbá tá wà ní gúúsù South West Nigeria pé ó dàbí pé àwọn kan fẹ́ gba ilẹ̀ wa, a dẹ̀ fẹ́ kí wọ́n gba ilẹ̀ wa. A sọ fún wọn pé àwọn Fúlàní, ìjọba Buhari ó kó bọn lé wọn lọ́wọ́, wọ́n ń pa àwọn èèyàn wa, wọ́n ń rape àwọn girls wa, wọ́n fẹ́ gbalẹ̀ wa, wọ́n lé gbogbo àwọn àgbẹ̀ wa kúrò lórí oko, ebi ń pa àwọn èèyàn wa. A dẹ̀ wá wò pé àkànlè káwọ́ gbéra ká máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí láì jẹ́ pé a ṣe nǹkan kan, láì jẹ́ pé a gbé ìgbésẹ̀ akin. Làánà fi wá wòye pé àwa tá wà lókè òkun a lè gbà kí a máa jẹ àwọn èèyàn wa tó wà nínú ilé, láfi ni ó dá o. Àwa náà ṣèwọ́de, tá a bá ṣèwọ́de tí gbogbo àwọn àgbáyé tó bá rí pé nǹkan tó ń lọ lọ́yẹ́, nǹkan táwọn Fúlàní ṣe fún wa kì í ṣe nǹkan tó bójú mu, àwọn náà á dìde, wọ́n á lè gbé ìgbésẹ̀ láti make sure wípé a gba Yorùbá nation. Ó dẹ̀ yẹ pé Yorùbá nation yẹn gángan òun ló wà lọ́kàn wa, lágbára Ọlọ́run a dẹ̀ máa gbà á. Torí ẹ̀ láfẹ́ fi káwọn èèyàn mọ̀ wípé àwa Yorùbá tá wà lókè òkun á sún ó. A dẹ̀ fẹ́ kí ẹ̀yin tẹ́ wà ń lé náà, tẹ́jọ́ mọ kóòsù òjíire, tẹ́jọ́ mọ Yorùbá àtàtà, tẹ́jọ́ mọ Oòduà tọkàntọkàn. Afẹ́kẹ́yìn náà tẹ́ wà ń lé ní Nàìjíríà, ní South West, ní Ìbàdàn ni o, l'Èkìtì ni o, l'Ọ̀ṣun ni o, l'Èkó ni o, Èkó àgàgà, bóyá ní Kẹ́gì, Kogi State ni o, àbí ní Kwara State ni o, gbogbo ibi tí ọmọ Yorùbá bá wà, ọmọ Yorùbá tọkàntọkàn, ọmọ Oòduà tọkàntọkàn, afẹ́kẹ́yìn náà dìde. Ẹ má sùn o, wọn ò gbọdọ̀ gbalẹ̀ Yorùbá o. Èyí táwa bá lè ṣe láti òkè òkun bí, a máa ṣe. Àdàmọ̀pẹ́yìn náà tẹ wà ń lé, tẹ fẹ́ràn ilẹ̀ Yorùbá tọkàntọkàn, àwọn ẹgbẹ́ ẹ̀yin náà ẹ̀ ní sùn. Máa fẹ́ fi àsìkò yìí, mo fẹ́ fi kí ẹ̀yin tẹ jẹ́ warriors wa, ẹ̀yin tẹ dúró tán. Ká bẹ̀rẹ̀ látòrí bàbá wa Sunday Igboho, ọmọ Oòduà tọkàntọkàn, Òòṣà Igboho Òòṣà. Ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹ̀, àtẹ̀yin tẹ jẹ́ àwọn tẹ sọ̀ráǹdì wọn, àtẹ̀yin tẹ jẹ́ àwọn warriors wa. Afẹ́kẹ́ mọ̀ pé gbọ́n láwà lẹ́yìn yín bí òkè, gbọ́n la dúró lẹ́yìn yín bí òkè. Gbogbo ẹ̀yin tẹ jẹ́ ọmọ akin, tẹ wà ńlẹ̀ Yorùbá, tẹ ń protect ilẹ̀ Yorùbá, tẹ fẹ́ kí àwọn àjòjì kọ́ gba ilẹ̀ wa. A dúpẹ́ lọ́wọ́ yín, a dẹ̀ fẹ́ kẹ́ dúró tán. Lágbára Ọlọ́run nǹkan tá à ń fẹ́ á tẹ̀ wá lọ́wọ́. Lágbára Ọlọ́run
bàbá wa Sunday Ìgbòho ṣá wọ́n fi sílẹ̀ lágbára Ọlọ́run Professor Banji Akintoye tán jẹ́ ọ̀gá gbogbo wa bàbá wa pátápátá lágbára Ọlọ́run àjíǹde ara máa jẹ́ fún wọn wọ́n á kó wa jẹ̀pẹ́ ìṣẹ́jú wọn báyìí láti máa gba Yorùbá nation then gbogbo àwọn tó ẹ pé àtọ́jú àwọn ìyá wa náà tó ẹ pé àwọn náà ti ń dìde tán wà nílé táwọn náà ti dìde táwọn náà ti ń dìde gbogbo yín pátápátá la kí ẹ má ṣe ìrẹ̀wẹ̀sì ọkàn ẹ má jẹ́ kó rẹ̀ yín bẹ́yìn ṣe ń gbégbèsè akin làwọn náà ń gbégbèsè akin bí adẹ̀ kíyín akíyín bí ẹ kú iṣẹ́ then gbogbo àwọn tó jẹ́ àwọn màjèsín wa abẹ́sọ̀ fẹ́yìn náà ẹ̀yin náà ẹ dìde táyìn náà bá dìde tá a bá ń rí lẹ́yìn ìwà inú wa máa dùn afẹ́kẹ́yìn náà dìde bíkọ́ àmọ́ ẹ pé ẹni ọpọlọ tẹ níyẹn afẹ́kẹ́ lókùnlẹ̀ Yorùbá torí ẹ afẹ́kẹ́yìn náà kẹ́ dìde ẹ má ṣe rẹ̀wẹ̀sì àwàlẹ́yìn gbọ̀ngbọ̀n yóò fi àwà lẹ́yìn ẹ ti bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá Professor Banji Akintoye. Now I want you to encourage our people in diaspora. All right. Nítorí àwa tí a wà tá a wá láti outside New York. Yes. A pọ̀ ju àwọn tó wà ní New York City lọ. So n fẹ́ jẹ́ kí ẹ bá wa gbìyànjú ó dàbí pé nǹkan tá à ń ṣe yóò ti yé wọn. So I want you to give a word of advice for those of our people who are living here in America. In New York City. Because I put it there on my tag. I said interview with Yoruba people in diaspora. That's good. But we supposed to crowd this place. Exactly. Although the Ninas is coordinated the rally, exactly. But Ninas is not stand for only Yoruba. Exactly. But we are surprised that we have the Yoruba. Majority of us here is Yoruba. Exactly. Maybe the other tribe they are not available one thing, but I know that we speak on behalf of Ninas, and I want you to encourage to send a word of advice and the next anything call out for people to come out. All right. Please, okay. Just because now, with the publicity we do, we spend a lot of money. Yes. So I want you to say something on that, sir. Now, I mean, thank you, my brother, for raising that question. I want to tell many of our people who are living in the United States, in different parts of the United States, and have not found it necessary to be here. Now, according to some sources, we have close to 500,000 Yorubas in the United States alone. Not to count our Igbo brothers and sisters, and then of course our middle belt brothers and sisters. Now together under the umbrella of Ninas, that is the reason why we have organized this rally, and we have already tagged it a 1 million man rally. Now, I mean, I'm a little bit. I need to tell our people that they should be more committed to this cause. We want you to come out and join us on this ground. Now, this is not going to be the last rally that we're going to have. Yes. We are going to be having many more rallies. For instance, we have already slated another one for Washington, D.C. that will be coming up around October. Yeah. Another one is coming up in Georgia, Atlanta, before the end of the year. Good. So we want to advise all our people that what is happening at home is something that all of us should be concerned about. Good. And then we by coming together, by letting the world hear our voices, and saying that we are genuinely concerned about the situation, the sad situation that we found ourselves, our people found themselves back home. All of us coming together, we will be able to exert pressure on the international community to implement exactly what we are demanding from Nigeria. And that is a UN-conducted referendum that will ensure that Yoruba nation separates itself from Nigeria. Our Igbo nation also emerges. And then, of course, the Middle Belt nation also emerges. That's exactly the reason why Thank you, Mr. Yegede. Really appreciate it. Thank you very much. God bless you. Want to see more of you. Thank you. So, now I have a... Thank you, sir. Thank you. I really appreciate it. Brother wa Mr. Yegede is a real committed person. Ṣẹ́rí àwàtàwà ń lo ìbò. Ẹ má rò pé ìyà ń jẹ wá o. Ìyà ò jẹ wá o. Tó bá jẹ́ possible yìí pé ká kó gbogbo ẹbí wa wá sí lóyìnbó ni ẹ̀ní rí wa ní tàbáyì, but kò possible nǹkan yẹn la ṣe fẹ́ gbọ́ yìí pé a máa gba ìlú wa, tá bá gba ìlú wa àwa gan ń bọ̀ nílé à ń rí nǹkan bí
àárín nǹkan wà á fẹ́ jẹ́ kí àǹfààní yẹn kó má limit sọ́dọ̀ àbí gbogbo wa rè mo ní brọ́dà wa kan bí Mr. Akínníyì Àjàwó àwọn ni aṣojú àwọn ni general secretary ìlànà ọmọ Oòduà Western America tí àwọn náà ṣe alákòóso mo fẹ́ jẹ́ kó bá wa sọ̀rọ̀ bíi pẹ́rẹ́ bíi méjì kan Mr. Akínníyì Àjàwó, you are welcome. This is ODTV and radio. My name is Arole. I'm one of the crew. So I'm happy to have you on this platform. And I want to, probably you can speak in Yoruba or in English, the one that I friendly, but mo ma fẹ́ jẹ́ kẹ́yin bí bí ṣe sọ yẹn náà mo fẹ́ jẹ́ kẹ́yin náà try ẹ̀ ní Yorùbá gẹ́gẹ́ bí nǹkan tí ẹ rí ń bí lẹ́nu ẹ ṣe gan sa. Well, I will try my best to try and code mix or code switch in which way I can try. As you heard, my name is Comrade Akínníyì Àjàwó. We are here to lend our voice to the world to come and save the Yoruba nation. We are the Yoruba people from the western part of Nigeria. We are here to kickstart our self-determination. Our people we want to go. We want to tell the world that we're tired of the union that brought Nigeria together in 1914 amalgamation. We heard that the amalgamation has expired since 2014. The suffering is much for our people. People are suffering every day. People are dying. Innocent people, they are shedding innocent people's blood. But today, this is the avenue for us to tell the world that we are tired. We want to go. Marriage has expired since, but we want to go. Enjoy your mini loko lodo layodi. Orúkọ tèmi ni Akínníyì Àjàwó. Enjoy. Ọwọ́ tá a wà yìí àti ó ti sú wa a ò ṣe mọ́. A dẹ̀ wá síbi gbogbo àgbáyé láti sọ fún wọn pé a ò ṣe mọ́. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan àti àwọn ẹgbẹ́ mi àti àwọn kẹlẹ́gbẹ́ gbogbo tá a bẹ. Ẹgbẹ́ ọlọ́gbàjọba ló wà níbí. Èmi ni general secretary ìlànà ọmọ Oòduà.